ò mọ̀ pé mo wá fìyà jẹra mi ni láti bí ọ̀sẹ̀ mẹ́ta tá a ti ń bẹ nínú igbó yìí àmọ́ nǹkan tá à ń wá sáwa nìkan ni. ẹ wo bàbá kí ló dé ṣé àwa nìkan là ń bẹ́lẹ̀ Oòduà ni àwa nìkan là ń bẹ́lẹ̀ Yorùbá wa inú igbó yìí bí ọ̀sẹ̀ mẹ́ta à ń túlé àtọ́nà àtúgbògbè àárín nǹkan tá à ń wá kí ló dé. ó tiẹ̀ wá mọ nǹkan tí ń dùn mí jù àgbàlagbà ni mí mo wá bá gbàlagbàrà mi mo fi ń tọ́jú gbogbo káàkiri kí ló dé ṣé báwọn kan tó lè ju tó lè jà fún wa lẹ Yorùbá yìí náà wà kí ló dé tó jà wà la fẹ́ wá kú sínú igbó dànù. ó mà ṣe o Yorùbá bọ̀ wọ́n ní ibi tó yẹ ká ti bá ọ gbọ́ tá a bá bá àgọ́ ń bẹ̀ ṣe ló máa ń dùn tó tọ́ sí ní ẹnu pàápàá ìwà awo jẹ́gẹ́dẹ́ tí ìwà awo kéré tí ò bá gbọ́n ò bá mọ nǹkan tó yẹ kó sọ ṣé ó yẹ kó máa gbé lẹ́yìn láti ọ̀sẹ̀ kẹta tá a ti ń wá nǹkan ẹbọ nǹkan ètùtù tí a ti rí ó wá kù díẹ̀ ọ̀sán kọrin lọ wáyé táwọn fi rí nǹkan ẹbọ ní ẹ̀ní ọ̀sán gan-an làwọn akẹ́bọ̀ yẹn lè wá ń sọ̀rọ̀ rádaràda ṣé bí àgbà ní pé tégi bá tọmọdé bá ń ké igi ní igbó ṣé bí àgbà ló máa mọ ibi tó máa wù ṣé mi ò kó wá sí ní igbó tí bóyá ká máa wò mí rí rẹ pé ibo ni bàbá yìí ń kó yín lọ mi ò lè ṣàbùrù fún yín ṣé bí àwọn kan wà nílẹ̀ Yorùbá yìí tó já àgbàgbà fún wa tó yẹn kàn dìde ṣé bí Fúlàní ti ń pa wá nílẹ̀ Yorùbá ìṣọ́tọ̀ wa lọ́rùn àwọn kan dìde wọ́n dẹ̀ ń ṣe iṣẹ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ wọ́n wò ó pé ní ìlú tiwa náà àwọn lọ fi kẹ̀ torí àgbọ̀dọ̀ borí wọn bó ṣe ń wọlé ní òru bí olè bó ṣe ń pa ọmọdé bó ṣe ń pàgbà ó ń jí wa gbé wọ́n dẹ̀ wọ́n fi owó ìra ìbọn wọ́n ń padà ó túmọ̀ sí pé ìdá owó la fún pa wọn kò rí bẹ́ẹ̀ mo dẹ̀ gbọ́ nítọ̀ pé ogun òkó ìran bá bá wa lọ rí ẹnìkan ń rí afẹ́fẹ́ mu o ẹnìkan kì í mú afẹ́fẹ́. ó dà olúwawo ẹ mọ bínú sí wa ó ń káwa náà lára ní ń dùn wá dénú pé nǹkan tó yẹ kó mọ̀ ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ ṣùgbọ́n látẹnu òní lọ tó bá jẹ́ pé torí kílẹ̀ Yorùbá lè gbòmìnira èmi àwo Jẹ́gẹ́dẹ́ Aláyàgbé Òkè mo ti ṣe tán torí ìtawà náà bá ṣe yóò padà tàwọn tó kù lólobó yóò jí wọn jìgìrì àwọn náà sì sọ pé àwọn fẹ́ẹ́. àwọn Jẹ́gẹ́dẹ́ Babalúwo inú ń bí mi. Babalúwo Babalúwo inú ń bí mi. akọ igi kì í ṣọyẹ ni o ó ti pa wá tán díẹ̀ ló kù tá a bá sùn gbogbo àwọn kábíyèsí àtàwọn olórí yẹn wọ́n fi orí ẹwà àgbùkù èdè ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ bóníkà mú yín ẹ sọ̀rọ̀ tó dá lẹ́nu ẹ bá tẹ̀lé ọ̀rọ̀ tó bá mi nú o. olúwawo òótọ́ ọ̀rọ̀ lẹ sọ torí wọ́n ní ẹ̀yin àgbà náà lẹ wí pé ẹni eégún bá ń lé kó má dúró torí bó ṣe ń sọ ayé àríwé ló rárá ọ̀run kò sí wàhálà ibo ló fi wọ́n sí ẹ̀yin àgbà náà lẹ tún wá sọ pé bíṣọ̀ ò bá pẹ́ ni. ìgbẹ́ mo sì lẹ́yìn lókè lẹ́yìn báyìí ó yẹ ẹnìṣó àborí wọn ni Fúlàní kẹ̀ ibo wọ́n bíjà wọn kúrí ọ máa lọ gbẹ̀yìn ni ó dàṣẹ ó di mulẹ̀ bọ́. ibà ẹ̀yin tó nílé ayé ibà ẹ̀yin ìyàbẹ̀ ọ̀pàkẹ́ àlàkẹ́ àrògbà aṣọ má balẹ̀ ibẹ̀ yóò ṣàmẹ́rìndínlógún tí ń bẹ́lẹ̀ Yorùbá ẹbọ tá a fẹ́ gbé lónìí kẹ́bọ́ fi kẹ́bọ́ dà kẹ́bọ́ dà jùlọ òfin àṣẹ ẹgbọ́ òtẹ́rẹ́rẹ́ àwọ̀ ire ọ̀tá àwọ̀ ìmùlẹ̀ ẹbọ tí ọ̀run ẹgbà lọ́wọ́ wa òtẹ́rẹ́rẹ́ àwọ̀ ire kẹ́bọ̀ fi kẹ́bọ̀ dà kẹ́bọ̀ lórí ta ọ̀run àti mẹ́kù ṣẹbọ àwa ti mẹ́ta ṣẹbọ àkùkọ gàgàrà òbúkọ tó gbó kásọ. kẹ́bọ̀dà kẹ́bọ̀ lórí ta ọ̀run àti mẹ́kù ṣẹbọ àwa ti mẹ́ta ṣẹbọ àkùkọ gàgàrà òbúkọ tó gbó kásọ. kẹ́bọ̀ fi kẹ́bọ̀dà káwa mórí délé. Àwo ìdèdè ọ̀tàrà àwo ìmùlẹ̀ àwo tí a fi àgbà lọ́wọ́ àwo ire. àti mẹ́kùn jẹbọ àwa ti mẹ́ta ṣẹbọ àkùkọ gàgàrà òbúkọ tó gbó káká kẹ́bọ fi kẹ́bọ dà káwa mórí délé. Òtẹ́rẹ́ àwo ire ọ̀tá àwo ìmùlẹ̀
wọ́n ń dá a bá débi iṣẹ́ là ń jẹ́. Oya oya ẹ bá sẹ́yìn. Oya olúwawo wọ́n méjì ọwọ́ rẹ wá. Orí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni kì í fi rán ọmọ yẹn. èèyàn kan ò fi rán ọmọ yín. Bẹ́ẹ̀ ni. Ibi àwọn là ń ṣe. Oya. Tó wọ́n ní ẹpẹ́ ńlá lórúkọ tó ń porí. Ọ̀yàn mọ̀kọ̀tọ̀ lórúkọ tó ń pilẹ̀ ẹlẹ̀. Orí tàǹgé ni sọ́mọ̀ jẹ́. Wọ́n ní àtìlẹ̀ jáwé àtòkè jáwágbò lórúkọ tó ń pa àwọn ìjà mi ọlọ́pọ̀ ọdẹ àti gbé délé ní ẹgbàá lọ́wọ́ wa o. Ẹjọ́ ojú wa ṣe. Ìbà ó ìbà ìbẹ́ yìí ìyá mi ọ̀pá káàdàkà arógbó aṣọ má balẹ̀ ọ̀tún ṣẹ̀gẹ̀ṣẹ̀ o lóòyà ayùn èyí mọ́jà o torí pé wọ́n sọ pọ́dọ̀ kan ò kì í ṣàn kó bojú wẹ̀yìn gbogbo bí tí ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá kó máa bómi lọ́wọ́ agbẹ́bọ̀ torí ilẹ̀ Yorùbá ni o ṣiṣẹ́ tí ń balẹ̀ Yorùbá tá a fi rí ṣe tẹ́lẹ̀ kí ṣiṣẹ́ òun ó parẹ́ àwọn ogun Fúlàní tó wá fẹ́ wá dẹ gàba mọ́ra lórí bómi kan bá ti ṣàn kò tún bojú wẹ̀yìn kó mọ́ máa gbé bí wọ́n lọ ẹdìyẹ àlọ́wà rẹ o ẹdìyẹ rẹ rẹ o bá a ṣe fún ẹlẹ́dìyẹ lónìí ìwọ odò ìgbógbó bí tí ń bẹ́lẹ̀ Yorùbá kó máa bá wa kó lọ lórí wọn lómi pakítí omi bí ọ̀nà lórí ọ̀nà pakítí ọ̀nà bí omi lórí ìsọ̀rí omi òun ọ̀nà wá di mẹ́rin ọgbọgba gbogbo bí tí ń ṣẹlẹ̀ Yorùbá ó di fẹ́lẹ́ ó di fètè kó máa gbé wọ́n ní ní dàdàrí bá fẹ́ lugi à ń fẹ́ kù ní gbogbo bí tí ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá ká fẹ́ kù látẹ̀wọ̀ lọ́wọ́ wọ́n ní bá a bá ti wá ṣiṣẹ́ ẹja fi tó kù sẹ́nu olúwawo. ẹ̀yáwó ẹ ṣe kú ọ̀rọ̀ lù nígbà tí ilẹ̀ Yorùbá bá dúró àníwá yín ti. àṣẹ kan lórúkọ wáyé àdùgbẹ̀ lórúkọ ìsàlẹ̀ ọ̀run dúdú la jọjọ́ kó pẹ́ lọ́sọ̀ ọ̀run mi là kù sí èkúsí lọ́mọdé ẹ máa ń ké wọ́n ní bá débi iṣẹ́ là ń ṣe ẹ ti ṣẹ́ ìyá wí lónìí ọ̀rọ̀ rọ̀ mọ́ ojú kì í ti òṣùpá ojú kì í ti òòrùn a ti ṣe kì í mọ́ tí a ṣe kì í mú òòrùn gbogbo ìtẹ́ ti sọ àrẹ rò mọ́ àlọ́ rò mọ́ ó ṣe ọkẹ́ o ìyá wí ó dàṣẹ ó ní ẹ máa ní ọdún odò ìyá máa jẹ́ o dìde kó bá gbà wá ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ di bákàbàkà bá wọn lọ́wọ́ Fúlàní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó di wà. ọ̀yà bàbá wa rẹ nìkan ìjẹ́ tá a bí nínú obìnrin àbí ìta àfàbẹ́gbẹ̀ bí ẹ̀ tó bá jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n ń gbàbọ̀dè fún wa omi o bó bá mọ omi kó gbòmí bó bá mọ omi kó gbòdì lára omi ó máa bà lára mu mọ́ tolúwo ó dàṣẹ ó dàṣẹ àti wá parí ẹ̀ bọ́ báyìí ó yẹ ẹ̀yọ́ máa wọ ẹ̀yìn dà ẹ bá wọ yẹn ó yà ó tẹ́ rẹ́rẹ́ àwọ̀ ilé bàbá àwọ̀ ìmúlẹ̀ àbọ̀ tí àrùn ẹgbà lọ́wọ́ wa òde àwọ̀ ilé tí kábàdà kábọ̀ lórí ta ọ̀run àti mẹ́kùn lọ́wọ́ ọjà àjẹbọ àgùkọ gàgàrà ògùn bàtọ́ lórí àwọ̀ bí kábàdà. Hello ladies and gentlemen, all our viewers, thanks for watching our video. But I want you to do something for me. Please just go down and press the red button. Please subscribe to our YouTube channel, comment, like and share to watch more videos about Sunday Igboho, Fulani and Yoruba nation. Please just subscribe to our YouTube channel to help our career. Please, I beg you, please. God will, as you are watching the video, God will bless you and your family. Amen. But the only thing you can do for me, subscribe. Just press the red button. Thank you.